Mo kí yín káàbọ̀ sínú ọdún tuntun ọdún 2025. Ṣèràdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ra ọdún 2024 já, a bọ́ sínú ọdún 2025. Ó ná ayọ̀ ni, nítorí náà ó yẹ ká yin Olúwa lógo tó fún wa ní oore ọ̀fẹ́ láti rí ọdún tuntun yìí. Ọdún yìí ọdún ńlá ni, ọdún yìí ọdún àlàáfíà ni. Mo mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín nínú ọdún tuntun yìí. Òun náà la rí nínú ìwé Psalm 71 orí kọkànlélógún. Psalm 71:21 ó kà báyìí pé ìwọ ó sọ ọlá mi di púpọ̀, ìwọ ó sì tù mí nínú ìhà gbogbo. Olúwa á sọ ọlá wa di púpọ̀. Ẹ̀yin ará nínú Kristi, ọlọ́lá ni ọ́. Sọ bẹ́ẹ̀ fúnra ẹ pé ọlọ́lá ni mí. Olúwa ló sọ mí dọlọ́lá. Ó dẹ̀ sọ mí báyìí pé òun á sọ ọlá mi di púpọ̀. Mo gba aládùúrà lọ́dún 2025. Ọlọ́run á sọ ọlá ẹ̀ di púpọ̀. O ò ní táwọ́ ná, kò ní ṣòro fún ẹ. Wà á bọ́jú rere Kristi pàdé. Àlàáfíà Kristi á jẹ́ tiẹ̀. Gbogbo ohun tó bá dáwọ́ lé lọ́dún yìí á yọrí sí rere. Mo gbàdúrà fún ẹ pé Ọlọ́run á darí ẹsẹ̀. Ìwọ tó bẹ̀rẹ̀ ọdún yìí, wà á rí ìparí ẹ̀, wà á tún rí ọdún tuntun mìíràn mọ́. Yóò tún dára fún ẹ. Ọlọ́run á dẹ̀ ṣíji bò ẹ́ nínú ohun gbogbo tó bá ń ṣe. Máa lọ nínú àlàáfíà Kristi lọ́dún tuntun yìí. Yóò dára fún ọ.